gbọ́. ẹni tá a lè fi kún ni wípé ibi báyìí ẹni tó bá gbọ́jà wà kò ní san nǹkan kan. ìyẹn bí owó ilẹ̀, owó ọjà, owó gbá. ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò wá lórílẹ̀‐èdè àgbáyé. ẹ káàbọ̀ sórí ìkànnì Da Expression TV. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a máa mú ìròyìn wá sétí ìgbọ́yìn gẹ́gẹ́ bó bá ṣe ń tẹ̀ wá lọ́wọ́. ìtàmúwá fún yín lọ́tẹ̀ yóò tún kàmàmà. ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé kan, ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì. ṣẹ́rí kí ní tó dàbí agogo tó wà lẹ́gbẹ̀ẹ́ yín yẹn, ẹ má gbàgbé láti tẹ̀. á lè máa ta yín lólobó gbogbo ìgbà kí ìgbà tá a bá ti fi ìròyìn sí orí ìkànnì yìí. ẹ máa bá wa ká lọ. tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ọjà Islamic market tí gbogbo wa tí à ń sọ rẹ̀ káàkiri ọba wa kí ni èròǹgbà wa lórí ọjà tí ẹ dá sílẹ̀ yìí. nǹkan ó lè rọ mẹ̀kúnnù lọ́rùn ṣùgbọ́n ìgbésẹ̀ wà nílẹ̀ tá a fẹ́ gbé lórí àtifẹ́ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n nà rí. ìgbésẹ̀ aláwọ̀kọ́ òun náà ni pé gbogbo àwọn èèyàn ta wá àtàwọn tó fẹ́ wa àtàwọn tó fẹ́ ràn ń tà ń ṣe àti ń bá wọn sọ̀rọ̀ pé kí wọ́n máa nájà ìgbà táwa fi ná ìkẹta ìkẹrin èrò bí yóò kí wọ́n máa gbé wá tààrà wọ́n máa gbé ọjà wọn wá tààrà wọ́n sì máa ta tààrà ní táwa lè dá sí òun náà ni iye èlòlò ẹ̀fẹ́ tà tí ò ní mẹ̀kúnnù la. ẹlẹ́ẹ̀kejì àwọn nǹkan tó bá jó sunwọ̀n kó máa jẹ́ déédéé tí wọ́n bá ní wà nínú abọ́ ní ká máa bá ń bẹ̀ á dà sí a máa chẹ́kì gbogbo òṣùwọ̀n tí wọ́n bá affect àwọn èèyàn. ìkẹta security ń bẹ láàrin wọn ń bí tá à ń já fóònù gbà à ń já owó gbà kò sí yẹn. ó fẹ́ dàbí pé ọjà ìní ó tó fẹ́ kún sí ju ti. okùn àná ń gbà bẹ̀rẹ̀ kò tó láàjì kò tó làtà ní ìsìn ó ti times 3 even times 4 gan ayẹyẹ tó ń bọ̀ lójú ọ̀nà ṣùgbọ́n dáàbí àìsàn ń sọ fáwọn èèyàn ni so ìbákan náà dáa lè fi kún ni wípé ibi báyìí ẹni tó bá gbọ́jà wà kò ní san nǹkan kan. ìyẹn bí owó ilẹ̀, owó ọjà, owó gbá. tó bá lè jẹ́ pé èrò rẹ ni pé ó fẹ́ de àwọn mẹ̀kúnnù lọ́rùn. àwa lásìkò kọ́kọ́ start ẹ̀ lọ́jọ́ alákọ̀ọ́kọ́ àwọn tó ń pè ní Bádírù àwọn ọlọ́jà Bádírù a ní Bádírù oníbíríkìlà títà àwọn òǹdálẹ̀ a ní Bádírù ọlọ́kadà títà àwọn òǹdálẹ̀ a ní Bádírù oní wẹ́dà títà àwọn òǹdálẹ̀ a ní Bádírù gbogbo ẹ̀ la ní káfíńtà gbogbo ẹ̀ àwọn Bádírù oṣù wà ń bí wọ́n ń taṣu tó left direct tí ọba ti ń gbé nǹkan rẹ̀ bọ̀ láti òkú máa gbé bọ̀ wá bí wọ́n gbọ́dọ̀ dán lọ́nà wọ́n gbọ́dọ̀ dán lọ́nà. àtẹ̀kọ́kọ́ náà àwọn kan sọ pé àwọn kan gbọ́dọ̀ gbọ́jà wá sí. kò sẹ́ni tó bí dáa tó bẹ́ẹ̀ lórí àdìbí ò pè mí pé ṣé aago mélòó wọn nà wọ́n lè máa bọ̀ láago 9 káwọn náà wà á nájà anybody ò lè dá wọn lọ́nà tẹ́nìkan bá ti dá wọn lọ́nà kan sọ fún wa ìgbìmọ̀ Ta'awun Human Rights Initiative yóò dín pẹ̀lú èèyàn kódà kó ń tọ̀ wọ aṣọ ìjọba lọ́wọ́ dá ọ lọ́nà àwa náà mọ̀ ìjọba lókè àfọ̀jọ́ ń tọ̀ ń sùn free market ni. kí ni ìmọ̀ràn yín fún ìjọba? ìmọ̀ràn fún ìjọba ni pé mo ní pé gbèsè mẹ́ta ni ìgbésẹ̀ aláwọ̀kọ́ ni pé ká invite àwọn èèyàn tí wọ́n ní nǹkan tí wọ́n fẹ́ tà tẹ̀pín gbà bá gbé dé ibi tí wọ́n ti fẹ́ tà ni wọ́n ti máa bá wọn fowó kún làwọn náà fi máa gbé owó tọ́pọ̀ lórí àwọn èèyàn lórí. ìmọ̀ràn wa fún ìgbésẹ̀ aláwọ̀kọ́ nìyẹn a máa invite àwọn èèyàn pé wọ́n á máa tà ń bí freely ìgbésẹ̀ aláwọ̀kọ́ nìyẹn. ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé a máa ṣèrànlọ́wọ́ kírú ọjà tí wọ́n máa tà ń bí ọ̀pọ̀ lọ́nà wo 1 tá a bá láwọn tó lè gbé mọ́tò làwọn náà ń ṣètò bóyá kárí mọ́tò tó lè máa kó ọjà ní ibi tí oko tí wọ́n ti yàgbàdo oko tí wọ́n ti wa iṣu oko tí wọ́n ti ṣègbá yóò kó nígbà wípé pé a ní tipa a ní Bádírù oní tipa irú ọjà tí ń kó ní gravel tí ń kó ní 60,000 ní wò báyìí lọ́wọ́lọ́wọ́ àwa wà ní ìtọ́jú ọmọ 60,000 bẹ́ẹ̀ bá dé bá wọn lọ sí 100,000 bá dé Ìbàdàn ìtàn kó 60,000 náà ní wò bí 50,000 là ń kó dọ́bù ni o ìpẹ̀ tí wọ́n ń kó ní 50,000 àwa ń kó ní 43,000 àwa fẹ́ dá pọnpọ́n mi lẹ̀ náà ní ìṣòro a fẹ́ dá pọnpọ́n mi lẹ̀ tí wọ́n jẹ pọnpọ́n tí wọ́n máa kó ọjà ní ìrọ̀rùn tó lára wọn tá a fi lè dé àwọn èèyàn lọ́rùn nù àwọn pọnpọ́n tí máa ń ní àwọn èèyàn la gbogbo ẹrù tó bá fẹ́ kó ẹ̀sẹ̀ lè tó bá fẹ́ kó ọjà wábi tí ó ti dẹ mọ̀kànnà lọ́rùn yìí
àwọn pọnpọ́n náà táwa ti rí mélòó kan ẹ bá ní pọnpọ́n tó fẹ́ gbé lẹ̀ lórílẹ̀-èdè ní owó tí wọ́n ń gbélé àwọn èèyàn lórí nígboro wọ́n affect ọjà tí wọ́n ń tà so wọ́n gbọ́dọ̀ reduce owó rẹ̀ sí price tí ìgbìmọ̀ tàwọn bá gbé kalẹ̀ tó bá bọ̀ negotiate ó reduce owó ẹ̀ so wọ́n máa wá sí kí wọ́n pe gáràjì tíá so àwọn pọnpọ́n yẹn á fẹ́ bá wọn sọ̀rọ̀ pé kí wọ́n lọ máa bá wọn kó ọjà wọn lóko lówó tí ó rọrùn kí wọ́n sì wá máa tà ń gbé ní ọ̀fẹ́ tí wọ́n máa reduce gbogbo price tí wọ́n wà lórí ọjà láàrin oko sí ìgbà tí ń tà. ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì nìyẹn inú ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì yìí a ní ìdìrànlọ́wọ́ ń bẹ ìrànlọ́wọ́ ń bẹ ni pé téèyàn bá bùn wa ní pọnpọ́n èrè tá a bá ń jẹ ń bẹ àwọn ọmọ òrukàn àǹtọ́ ọmọ òrukàn nílé ọmọ òrukàn lọ́nà bíi mélòó kan àwọn ọmọ òrukàn yẹn la máa fi sponsor ó jẹ́ nìsín tí ẹ bá gbélé lọ́fẹ̀ẹ́ ni o àmọ́ tó wà lóun fẹ́ ṣe business kò sí lọ́kàn wà nípa èlò ní ń pa ṣùgbọ́n ọkàn wà wípé èlò ní ń gbé tí ò ní ní àwọn èèyàn la ẹ jẹ́ nìsín o lè gbé pọnpọ́n rẹ wá kó wá rẹ́gísítà sí Bádùrù Tàwọn nù ẹ jẹ́ nìsín kò sẹ́ni ẹ̀ka tí wọ́n gbọ́dọ̀ disturb ẹ bá disturb ẹ kàn sọ fún wa á fi òfin gbé ńlẹ̀ mo bí ẹlẹ́ẹ̀kejì yẹn yé báwọn so ẹ tó wá fẹ́ ṣèrànlọ́wọ́ bí irú ìjọba wọ́n lè ra pọnpọ́n fún wa wọ́n lè bu wá wọ́n sì lè ní ká máa bá wọn wà á ká máa sanye kan ẹgbẹ́ nísìn ìwọ̀n tó wá gbé fún wa pé ká máa bá wọn wà á jọ negotiate pé iye táwọn ọmọ gbèrè o ẹ bá sì gbé tiẹ̀ wà tó lóun lọ́wọ́ máa wà nǹkan wọn iye tó ọmọ gbé wá sóko sí ọjà àtàwà rèé o ní gáràjì tí iye tó ọmọ gbèrè ní gáràjì àwọn ènìyàn nìkan kan là náà ti gba nǹkan kan nítorí àti dẹ àwọn èèyàn lọ́rùn máa gbọ́ ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ṣẹ́gbẹ́ ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní ká invite àwọn tó lè jẹ́ kí ọjà yìí máa pọ̀ ká invite wọn wá ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wà ní pé àwa fẹ́ ṣe Islamic Operation Feed the Nation àwọn a ní association dákúdákú nù wa tí ń dákú àwa fẹ́ wálẹ̀ síbi kan tí ó pọ̀ gan àwọn èèyàn wa ti ń kàn máa wá gbalẹ̀ ń bẹ̀ ó dé ní láti fi dákú ẹ̀kejì àwọn náà máa dá oko gbogbo ohun tí ń ní àwọn èèyàn la àgbọ̀n síbẹ̀ ó dé nìyẹn ẹ̀kẹta a fi security síbẹ̀ kámẹ́rà tí wọ́n mọ̀ gbogbo ẹ̀ àdẹ́ fi àwọn security tààrùn síbẹ̀ tí wọ́n mọ̀ sọ gbogbo bẹ̀ àdẹ́ report sọ yí police station wípé ibẹ̀ yẹn o ẹni report a bá mú wá ká lè bá tètè máa bá a hack kíákíá àwọn gan tó lè mú o lè ọba nítorí lè rí ó gbé wá àwọn gangan tó mú o ṣùgbọ́n tí gbogbo tá a bá fẹ́ ṣe abẹ́ kó wà lábẹ́ ìjọba ẹgbẹ́ ìsìn so a report fún àwọn ọlọ́pàá wà àwẹ́ àwọn gbọ́mọ̀ wà lẹ́kọ̀ọ̀kan bó ṣe báwa láàmú sanwó epo àlọ́ àtàbọ̀ wọn so gbogbo ẹni tí ń dáko ń bẹ̀ kò ní máa complain pé wọ́n àtàkì oko òun bóyá ẹran jẹ kó ni o àbó lè wá kó nǹkan tí ń bẹ lóko ni o tó kó bá ní fọkànbalẹ̀ tí mọ́tò tí ó kó nǹkan lóko tó náà ní fọkànbalẹ̀ tí ibi tí wọ́n ti tà náà ní ìfọkànbalẹ̀ aráàlú ó ní ìfọkànbalẹ̀ ṣùgbọ́n sọ́dọ̀ ìdáta nínú. kí wàá ní ìmọ̀ràn yín fáwọn tí ń nájà ní ibi. ìmọ̀ràn wa fáwọn tí ń nájà ń bí ni pé kí wọ́n máa gbàdúrà fún wa aláwọ̀kọ́ nù pé tọ́lọ́ ń jẹ́ àárí gbogbo tá a fẹ́ ṣe níjọba ọba dá sí nǹkan wa náà lè ṣe nǹkan tó pọ̀. bàǹdẹ̀ kan máa sòótọ́ láàrin ara wọn àwọn tí wọ́n ń tajà àtàwọn tí wọ́n ń rajà kan sòótọ́ láàrin ara wọn. torí òótọ́ lọ́jà òótọ́ òun ó délé ẹni bá ń parọ́ lọ́jà ń parọ́ ńlé tẹ́lẹ̀ ni ẹ bá ń parọ́ ńlé ẹ̀ parọ́ ní ọjà èèyàn máa kórìíre látọjà lọlé tọba jẹ́ lórodò èèyàn lè kó rí burú látọjà lọlé tọba jẹ́ òpùrọ̀ tọkàn ń gbá àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́jà tí ọba sódodo innama yakuluna fi butunihim nar ọlọ́run ní iná lẹ̀ ń jẹ ẹnu owó iná lẹ̀ ń pa oúnjẹ iná lẹ̀ ń jẹ ìwọ náà tó fẹ́ tajà ọ̀nà kan náà tí àwọn arajà náà táwọn náà bá ń tẹ̀nà sí gbogbo ẹ̀ṣẹ̀ tó fi lé yẹn yẹn jẹ́ nígbàwọ̀ ọ̀fẹ́ ni ìyẹn jẹ́ àdéọjà wa gbogbo yẹn ló wá náà o christian lè wá eléégún lè wá àti ẹ̀ ti rí àwọn christian náà ti rí mùsùlùmí lè wá orí ìlú ni focus gbogbo ẹja sì ń gbé ìlú tí a ní kì í ṣẹjẹ ẹlẹ́à nìkan kì í ṣẹjẹ ẹlẹ́à mùsùlùmí nìkan ọjà gbogbo ẹ tó wá ń pè lára ìlú ni gbogbo nǹkan wa tá a máa ń ṣe báwọn bá ṣe ó pọ̀ fún everybody wọn ní táwa ń wò ní chance ni pé àwa máa ń ríra wa pé ká máa ń yàn yàn jẹ torí àwa pàdé ọlọ́run sàárè wa àlìkìyàmọ̀ wa ọlọ́run obìnrin lè rí gbogbo ohun tó kéré àti tó ga tá a bá train àwọn Bádùrù wa bẹ́ẹ̀
táwa ni wọ́n máa ṣe déédéé sáwọn èèyàn kọ́ máa dẹ̀ wọ́n lọ́rùn àwọn onídàá ti mọ́nítọ̀ wọn mọ́ wọ́n máa ṣe déédéé ńlọ nítorí àti èrè wọn àwọn ẹ̀ lo cháàsì àwọn èèyàn tá a rí wọn àwọn gbọ́ pé àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ náà àwọn tí wọ́n mọ Ọlọ́run àwọn ẹni àwọn èèyàn lá ní gbogbo ọ́fíìsì ní gbogbo faith nígbà tí wọ́n bá mọ Ọlọ́run kan mọ̀ pé Ọlọ́run ó chẹ́ẹ̀kì wọn òkè nígbà bá ń rí àwọn èèyàn àbí ìtànsẹ̀ olórí rédíò tẹlifíṣàn táwọn èèyàn bá ní ẹ̀mí Ọlọ́run àwọn èèyàn gangan ó change lọ́dọ̀ ara wọn táwọn èèyàn bá ti change lọ́dọ̀ ara wọn irú èèyàn nírú ìjọba irú aráàlú nírú ìjọba. ṣùgbọ́n ó jẹ́ kàyéfì ọ̀pọ̀lọpọ̀ mọ̀ béèrè yìí pé ṣé Islam ó tún ní kẹ́ mọ́ dọ́jà lẹ́nu. ọ̀dàlẹ̀ Islam náà máa dálẹ̀ wọ́n àwọn òfin tá ń bẹ ní òfin Islam bí wọ́n ló ní mùtọ́ fìfì náà ní Al-Qur'ani wọ́n ló ní mùtọ́ fìfì Ọlọ́run ní ègbé ni fún àwọn tí wọ́n máa dín òṣùwọ̀n kù níbo ni wọ́n ti wá níbo ni Kùránì ó ti ṣiṣẹ́ gbà tábà ní ọjà àtíá níbo láti lo wáyé ló ń lílé mùtọ́ fìfì yìí. kò sí kankan tí Islam ò dá sí. kò sí kankan tí Islam ò dá sí. Islam ò tọ́jú pé gbàtọ̀ wọ tọ́lẹ̀tì tó ń bọ̀ wọ́ ọ sọ fún ọ bó ṣe wọ tọ́lẹ̀tì ọ sọ fún ọ bó ṣe ṣe tọ́lẹ̀tì ọ sọ fún ọ bó ṣe jáde ní tọ́lẹ̀tì kódà bó ṣe bọ́ sọ lọ́rùn bó ṣe wọ ọ sọ fún ọ. ilé tọ́lẹ̀tì ọ̀yẹ́ kí Islam tó dá sí lọ́wọ́ abilé dá sí tọ́lẹ̀tì ní wà ní dá sọ́jà àti ìrántá àjẹdáàmù kò sí tí ọ̀dà sí afẹ́ni tẹ́lómi lè ní ni pé nígbà tí wọ́n tó èsè mùsùlùmí bá sọ pé tí gbogbo nǹkan ní Islam dá sí sọ ọmọ Islam gan abẹ́rẹ́ béèrè lọ́wọ́ olódo tí ẹ̀gbọ́n tẹ̀ bá béèrè lọ́wọ́ wọn ní ọmọ yìí ó parí SS3 o bẹ̀kì wá déédéé kò sì mọ̀ wé àwọn lọ béèrè SS3 lọ́dọ̀ ọmọ tó kọ́ parí lóòótọ́ ṣùgbọ́n kì í wá déédéé so wrong cancer ni ó sì kí ni ní ọmọ fún ọ bẹ́ẹ̀ ni mùsùlùmí tí ò lẹ́kọ̀ọ́ òun yóò rorò kúrò ẹni tó bá tó lọ bá náà yóò rorò kúrò kọ́ra ẹlòmíì wà tó pé kò mọ kankan pa Islam tó sì ń pẹ́ra rẹ̀ ṣéwù àáfà ọ̀gá àjọ tẹ bá béèrè nípa Islam lọ́wọ́ rẹ̀ ìsọkúsọ náà nígbà tí ọ̀wà déédéé ọ̀wà kíláàsì so failure student náà làwọn tó kún wọn mọ̀ nípa Islam wọ́n sì wà nù kíni o wọ́n sì wà nù agbo Islam àwọn náà ń tẹ́ ní èdè ni pé kí wọ́n gbọ́ lọ́dọ̀ ẹ̀ tó bá mọ̀ àwa yàtọ̀ sí pàákọ́ atọ́ láwọn àáfà tẹ́ pé tí ọba yé wàá bì wọ́n kódà tí wọ́n bá rí pé à ń ṣe àwa rọ́ǹkì wọ́n pè wá lọ́nà tá a gbàgbọ́ kò sí ni wọ́n pè wá lọ́nà tá a gbàgbọ́ ó ní sè wọ́n rọ kàwé ìbáwọn àgbàlagbà ti ajá ìbáwọn afọ àwọn ajá àwa náà ń ṣe research à ń lọ sí kọ́ńtì mi àwọn káàkiri kọ́ńtì mi àmọ́ nǹkan tí wọ́n ń ṣe so ọ̀rọ̀ ẹ̀sìn ó yí àwa tó ń tó yé wa là ń practice nígbà àwọn afọ àwọn gbèsè ala àwọn afọ àwọn sì pọ̀ là ń practice ọmọ kéwu sókà bá kílà wa ọmọ kí o waziri ọmọ kí o àléfà ṣètà báàkì bàbá wa Akínọlá àwọn afá wa pọ̀ so àwọn èèyàn tí mọ ṣe nǹkan pẹ̀lú fẹnu ní sí Islam bá wù mí so tó wá wù náà là ń practice. ẹ ṣe bàbá ẹ bá dárúkọ yín fáwọn tí ń wò wá. orúkọ mi ni Daoud Murammalasan Amiru Tahawun the Grand Mufti of Yorùbá land. ẹ ṣe.